الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فاللهم لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. إليني الدرس العشرون. إذا لك أجن لتنو ترى دروس اللغة العربية لغير الناطقين بها. أقاكني الدرس العشرون. إذا لك أجن. ليلى. ليلى صفوي يا سلمى. يا سلمى، أفي فصلك طالبات من الصين واليابان؟ أفي فصلك طالبات من الصين واليابان؟ جنب أنه كلاسي ري يراك ويري أو أكيكولاتي تشاينا أتي جابان. شو أكيكولاتي تشاينا أتي جابان وأنه كلاسي. سلمى صفوي نعم باني في فصلنا 5 طالبات من الصين. باني وأم بأنه يراك ويوا akẹ́kọ̀ọ́bìnrin márùn láti China wa arba'u talibatin min al-Yaban, àti márùn mẹ́rin akẹ́kọ̀ọ́bìnrin mẹ́rin láti Japan, wa thamani talibatin min Indonesia, àti akẹ́kọ̀ọ́bìnrin mẹ́jọ láti Indonesia. Layla sọ pé wa fi faslina 3 talibatin min al-Hind. Inú yàrá kàwé tiwa o, akẹ́kọ̀ọ́bìnrin mẹ́ta ló wà níbẹ̀ tí wọ́n wá láti India. Wasittu talibatin minal Philippines, àti akẹ́kọ̀ọ́bìnrin mẹ́fà láti Philippines. Wasab'u talibatin minal Kuwait, àti akẹ́kọ̀ọ́bìnrin méje láti Kuwait. Salma sọ pé kam ukhtan laki ya Layla. Ọmọ ìyábìnrin mélòó ló ní ìrẹ̀ Layla? Sisters mélòó ló ní ìrẹ̀ Layla? Layla sọ pé lí 3 akhawatin. Mo ní ọmọ ìyábìnrin mẹ́ta. Salma sọ pé wa kam akhan laki. Ọmọ ìyákùnrin mélòó ló wá ní? Layla ní lí 5 ikhwatin. Lí 5 ikhwatin. Mo ní ọmọ ìyákùnrin 5. Salma ní laki 3 akhawatin wa 5 ikhwatin. Ó ní ọmọ ìyábìnrin mẹ́ta àti ọmọ ìyákùnrin 5. Layla dáhùn pé naam, bẹ́ẹ̀ ni. Wa kam akhan wa ukhtan laki. Ọmọ ìyákùnrin àtọmọ ìyábìnrin mélòó ni wọ́n ní ìrẹ́ Salma? Salma dáhùn pé lí 4 ikhwatin. Ó ní ọmọ ìyákùnrin 4. Wa 4 akhawatin, àti ọmọ ìyábìnrin 4. Ọmọ ìyákùnrin 4, ọmọ ìyábìnrin 4. Layla ní lí zamilatun. Mo ní akẹgbẹ́ kan, mo ní kọ́líìgì kan nílé ẹ̀kọ́. Ismuha Khadijatu. Khadija lórúkọ rẹ̀. Laha 8 ikhwatin. Ó ní ọmọ ìyákùnrin 8. Wa 8 akhawatin, àti ọmọ ìyábìnrin 8. Masha Allah. Òun ní ọmọ ìyákùnrin 8 àti ọmọ ìyábìnrin 8. Naam. So eléyìí ni ìdánilẹ́kọ̀ọ́ tí ó ní ad-darsu al-ishrun. Eléyìí yóò jẹ́ completion fún ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ tó rí kọjá nípa al-adadu. Àṣàlàyé kí a tún wá kó máa jẹ́ muraja'a. Wípé òǹkà látorí 3 títí dórí 10 yukhalifu al-ma'duda fi at-tadhkiri wa at-ta'nith. Numbers from 3 to 10 ó máa ń yapa ìntí àǹkà màdúdù rẹ̀, ó máa ń yapa ìntí à ń nọ́mbà, ìntá àǹkà níbi ìjẹ́ akọ àti abo. Tí ìntá àǹkà tó bá jẹ́ akọ, òǹkà rẹ̀ ó jẹ́ abo. Tí ìntá àǹkà bá jẹ́ abo, òǹkà rẹ̀ ó jẹ́ akọ. A ti ṣàlàyé eléyìí tí ó jẹ́ akọ, tí ó pé òǹkà rẹ̀ jẹ́ akọ. يعني بأن تانكا جاكو ونكار جابو أتشال رنو الدرس 19 عشر.
níbi ìdánilẹ́kọ̀ọ́ eléyìí wọ́n á mú ti apá kejì wá tó jẹ́ ti abo nítorí pé òǹkà rẹ̀ jẹ́ abo, òǹkà jẹ́ abo, ìtànká sì jẹ́ akọ. Òǹkà jẹ́ akọ rádà, òǹkà jẹ́ akọ, ìtànká jẹ́ abo. Thamani níbi báyìí khamsu talibatin, khamsu talibatin. Àbáwo a sọ pé ìpìlẹ̀ iná làwò mufradu làwò tá a fi mọ nǹkan tí nǹkan ní ti tá a fi mufradu lágbèdájálé lórí kì í ṣe jámọ̀. Torí pé a rí àwọn gbólóhùn mi tó pé tí wọ́n bá débi jámọ̀ wọ́n á di mu'annath, wọ́n á di feminine, wọ́n á di feminine, kì í ṣe mu'annath yẹn láwò, kì í ṣe jámọ̀ yẹn láwò, á padà sí ìpìlẹ̀ rẹ̀. Kí ni ìpìlẹ̀ rẹ̀? Ṣé mufradu ni? Wáyé pé mufrad nípìnlẹ̀ rẹ̀ òǹkà rẹ̀ ó jẹ́ muthanna mu'annath, òǹkà rẹ̀ ó jẹ́ mu'annath. Níbi báyìí khamsu talibatin, tó bá yẹ pé talibu ni tullabin ní lápèjúwe yóò jẹ́ khamsatu tullabin, khamsatu tullabin gẹ́bí àṣírí khamsatu tullabin nínú ad-darsu at-tasi' ashar. Ṣùgbọ́n níbi báyìí ó jẹ́ kí ni khamsu talibatin wa arba'u talibatin wa thamani talibatin. tó bá yẹ pé akọni a sọ pé wa thamaniyatu tullabin, wa thamaniyatu tullabin. bí eléyìí bó ṣe rí náà ni. naam. níbí wọ́n ní lí khamsatu laki thalathu akhawatin wa khamsatu ikhwatin. àpèjúwe méjèèjì lè thalathu akhawatin, akhawatin. kí ni mufradu akhawat? ukht inan, àríkà mu'annath inan. wa khamsatu ikhwatin, kí ni mufradu ikhwa? akhun, akhun, àríkà mudhakkar ni. torí ẹ̀ ní òǹkà rẹ̀ wá ní mu'annath. eléyìí mu'annath ní ìpìlẹ̀ rẹ̀, mu'annath náà níbi jámọ̀, òǹkà rẹ̀ wá ní kíni? wá ní mudhakkar, wá ní mudhakkar. bí eléyìí bó ṣe rí náà ni. tamarinu exercises iqra waktub, read and write. thalathu talibatin, arba'u talibatin, khamsu talibatin, sittu talibatin. أكبر. التمرين الأكجي اقرأ واكتب ناني read and write. في بيتنا 3 غرف. أتبابلا. أجب عن الأسئلة الآتية مستعملا العدد المذكور أمامها. أنا كدام بيري تنبي لاني تيولو ونكاتوا نواجو رأيي ونكاتا منشا نواجو إنا لالو. كم أخا لك؟ أما يكون ميلوني لي عاشكين أدام بايا. نعم. اقرأ الجمل الآتية واكتبها مع كتابة الأعداد الواردة فيها بالحروف. اقرأ الجمل الآتية يعني كاكاوا ونكاتون باي أو أبا sentences تنباي كوا كوا pẹ̀lú kíkọ àwọn òǹkà tó wà níwájú wọn ní harafi in words. a kọ wọn in words. sọ bí eléyìí bó ṣe rí náà ni. اكتب العدد من 3 إلى 10 واجعل كلا من الكلمات الآتية معدودا لها. أنا كوكا أنكالات وريتيري دوريتان كواشا كنا و words أو nouns يي وشواني معدود فما منكاية. سيلي تيوبا أريك بي إنكا مفاك بديلي 3 to 10 دني
méje nìyẹn wọ́n tún wá sí pé a rìpíìtì ìkànnà ọ̀rọ̀ yìí fún ìkànnà àwọn ọ̀gá. bẹ́ẹ̀ 8 náà ni so méjì ni a rìpíìtì báyẹn nínú àwọn ọ̀rọ̀ yìí ètò àwọn wákà rìpíìtì. الكلمات الجديدة àwọn ọ̀rọ̀ tuntun new vocabularies. المجلة magazine magazine جمع rẹ̀ plural rẹ̀ ni مجلات. إندونيسيا إندونيسيا ni الحرف حرفي preposition جمع rẹ̀ ni حروف. الكلمة word ọ̀rọ̀ جمع rẹ̀ ni كلمات كلمات words. bí eléyìí bó ṣe rí náà ni eléyìí ní parí الدرس العشرون. والله تعالى أعلى وأعلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.